ọmọlúwàbí ṣiṣẹ́ ọlọ́pàá ẹgbẹ́ tí náà fẹ́ kàn tẹ́lẹ̀ ẹgbẹ́ tí olórúkọ rere láwùjọ ni ẹgbẹ́ òṣèré ẹgbẹ́ tó tún lé orúkọ rere wájú ìjọba ní torí ó níye tí ẹ̀ ń san tó ń bọ́ sápò ìjọba tax paying citizen lẹ́yìn náà ṣé wàá rí sá tí kì bá ṣe pé a bá rí ọ̀gbẹ́ni Yẹmí Ògúnwùsì tó fún olóògbé ní CD èyí tó jẹ́ exhibit fáwọn àǹsìn àwọn ṣì ní prime suspect wa so afẹ́ kọ́ máa bá wa lọ. In fact, I impressed me now. Like the way and manners of operation. Ẹ ràn wá lọ́wọ́ náà ni. Ṣé rí iṣẹ́ wa yìí iṣẹ́ tó gbẹ́gbẹ́ ni? Ká má ti sọ nǹkan kan pa wa ní gbogbo ìlú àti gbọ́. Èmi fẹ́ da alábàá ẹ fún wa láǹfààní àti lè gbàgbé lọ́kùnrin yìí. Tẹ́ bá lọ tì mọ́lé ń bẹ̀ yẹn. Èmi gan yẹ ní ogún ìsìnkílẹ̀ tí ń pọ́ ọmọ ẹlẹ́wọ̀n ọmọ rádaràda yẹn. Tẹ́lẹ̀ ń wáyé. Èmi rí i tó bá ti gbọ́ pé ẹ mú ẹnìkan lérí ọ̀ràn tó ń da afẹ́yìn bẹ́lùbẹ́. Ṣùgbọ́n tí ẹ bá fi lára balẹ̀ tí o mọ̀ pé wàhálà ń lọ ẹ sínkún la máa mú ẹ fẹ́ wà láǹfààní àti gba bíi lára ẹ arákùnrin wa kí ni invite lọ́ọ̀yà wa lẹ́yìn kí mi gangan fúnra mi kí n stand short fún un torí pé ẹni tí mo mọ̀ dáadáa ọmọ ẹgbẹ́ mi ni mo dẹ̀ mọ̀ pé kì í ṣe ẹni tó lè ṣe mọ̀nàmọ́ná kò tẹ̀lé sálọ ilé ìyá fún wa láǹfààní àti lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín láti lè wá kan. My governor sir ṣe rí iye tẹ̀sán iná ló máa ràn wá lọ́wọ́ sí torí èmi náà ní àwọn tí máa jábọ̀ fún ọmọọṣẹ́ ni. ọmọọṣẹ́ bíi ti báwo ẹ ń bá rọmọọṣẹ́ yóò dọ̀ ọmọọṣẹ́ mọ́. bó ṣe jẹ́ iná jẹ́ kán tẹ̀lé wa lọ. gómìnà ẹ dákun ẹ má jẹ́ mú mi lọ. so ẹ̀yin àti lọ́ọ̀yà yín bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ máa ṣe ṣọtí fún un sí bóyá ẹ lè wá pé kẹwàá bẹ̀rẹ̀ wọn àwọn àdèmọ́ bá ṣe máa bá wọn gáwa sọ̀rọ̀ wọn á lè grant wọn bẹ́ẹ̀ o. trust you okay kò sí problem ẹ̀yin náà wò ní ìsìngbà tẹ sọ wípé yóò máa bá yín lọ ẹ wò bó ṣe mí kanlẹ̀ téèyàn bá ń mí kanlẹ̀ báyẹn bí ẹ̀mejì ẹ̀mẹ́ta ló ẹ lè sẹ̀mí nù ọlọ́run má ti jẹ́ kí ọlọ́jọ́ ó dé sí wa báyìí ẹ má wulẹ̀ jẹ́ kí mi dá yín lágara máa pe lọ́ọ̀yà mi báyìí nísìn tí n bá ti pè tí mo bá sọ̀rọ̀ tán àwádìí àdìjọ máa lọ má dẹ̀ make sure pé mo gba béèlẹ̀ ká tó máa padà ṣe ti gbọ́ ẹ fọkàn yín balẹ̀ àwọn olóòótọ́ òkè ń kú sípò. Mr. Yẹmí Ògúntolú. ẹ pẹ̀lẹ́ o ṣé kò sí. yà kí ni mo ṣe. fún kí ni ara rẹ. move. move. wàá rí i pé àti ìtọ́jú ẹ̀ rárá torí pé a rí i pé gentleman ni ẹ́ but wo iron tí ó wà lọ́wọ́ mi màá make sure pé mo plug ẹ̀ ó dẹ̀ gbóná màá gbé ilé ẹ̀kẹ́ ẹ̀ báyìí á dẹ̀ sọ̀ra tó bá kọ̀ láti jẹ́wọ́ ohun tí mo fẹ́ bí ẹ̀ because ìgbà tó mọ̀ pé ọ̀pọ̀ ló pa Madam Stella kí ló dé wọ́n sá káàkiri torí pé ẹni tí kò bá ṣe ìmọ̀ tuntun kò ní kí èsì ẹ̀kúlé náà kí ló dé tó ń sá kiri. Mr. Yẹmí Ògúnwùsì mo fẹ́ kẹ́ ẹ cooperate o you understand ẹ náà mo ṣe tẹ̀ ṣe pé ẹ lè kọ́yàn kẹ̀dẹ̀ má dúgírìsì àwọn tó kù yín kí ni ó wà láàrin àti Madam Stella. ọ̀gá ọlọ́pàá kún yín kò sí nǹkan kan mo mọ ohun mẹsẹ̀. but nǹkan tí ṣẹlẹ̀ ẹ wà nílé Madam Stella. òótọ́ ni mo lọ fún wọn ní preview copy iṣẹ́ kan ni gbogbo
gbogbo wa náà la mọ̀ pé àti ìjà ti mú ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ni nǹkan tí màá jẹ́ ni mò ń wà. Sherry madam gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ ẹ jẹ́ kí n yí ìsára mi náà tí má ti yí ìsára mi tán sí màá wá explain fún yín better ẹ máa mọ̀ pé ọbẹ̀ tó dùn owó ló pa mo ń bọ̀ ṣẹ́gbọ́n. àlàyé iṣẹ́ tí mo mú wá ni mo sọ pé tí n bá ṣẹ̀yọ̀ tán tí mo padà wá bá wọn màá ṣàlàyé fún wọn. gẹ́gẹ́ bí àlàyé mi madam ẹ̀jẹ̀ bẹ́rù náà lè gbà lówó mi sọ́dọ̀ yìí ló fi báwo tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀rọ tí bàbá mi. bẹ́ẹ̀ ni. Mr. Abus ṣe pé àfọwọ́kàn yìí. èdè mi. akọ̀dé yín lásán ni àná yín ká ní pé àná yín ni ojú yín á kúrò ń bẹ̀. àná yín ẹ mọ̀ pọ̀ tó ṣẹlẹ̀ ẹ sì máa wà mí by for the meantime. láti jẹ́ kí ìwádìí wa kó máa lọ síwájú sí i. ní problem kò sí wàhálà fún mi. yọ mí lóko ìyá bàbá yọ mí lóko ìyá yọ mí lóko ìyá bàbá yọ mí lóko ìyá àjàgà burúkú ẹ̀ẹ́dẹ̀ wọ̀ mí lọ́rùn bàbá yọ mí lóko ìyá. ẹ kú dédé àsìkò yìí o láti iléeṣẹ́ TO television èyí tó fìdí kalẹ̀ sí òpópónà Jẹ́kóyẹmí orúkọ mi ni Rónkẹ́ Ṣódẹ́ǹdé ẹ gbọ́ ìròyìn ọ̀hún lérèfé. Ìjọba ti pinnu láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣèré orí ìtàgé fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe láwùjọ wa. Bákan náà ìjọba ti fọ́n rere síta wípé à ń wá ọ̀dọ́mọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ MM Ajíbọ́lá ẹni tí ẹ̀ ń wo àwòrán rẹ̀ ní ojú móhùnmáwòrán yín pé ẹni tó bá rí yóò gba owó ribiribi tó tó mílíọ̀nù 2 náírà. Ní báyìí náà mo dánu dúró títí dìrọ̀lẹ́. waste àdúró owó yẹn lórí ọmọ tí ò jẹ́ nǹkan kan ọmọ tó jẹ́ pé ká tó níbi ìjọ mẹ́ta ti sọ̀dá. ọmọ mi kì yóò kí ikú kúkú kan bí kò ṣe ilé tó wá gbọ́ ṣórí tó tó mọ̀ mi bá ń gbé òun rẹ̀ ṣe nínú ilé tẹ máa jókòó sí ìta máa wá gbé oúnjẹ fún yín. káwọn oúnjẹ fún yẹ. lọ́lá dédà wọ́n kó ẹrù sínú mọ́tò wọ́n kàn drive off ni orí ìyàwó mi ó kó ẹrù ó kó sínú mọ́tò ó lè drive lọ kí ni the next thing fún ẹ láti ṣe as a security man. kì í ṣígẹ̀tì fún ọmọdé ṣe fún wọn ó ṣígẹ̀tì fún bẹ́ẹ̀ sá. ó lè béèrè ibi tó lọ. ṣìgìdì tẹ́ ń wò yìí pálẹ́pálẹ́ ṣìgìdì aparada bí èèyàn ṣìgìdì yóò bẹ̀rẹ̀ iṣẹ́ yóò tilẹ̀kùn ikú yóò tilẹ̀kùn àrùn yóò tilẹ̀kùn àṣeèrè. kí ló tún ṣe. gbà mí wo bó tún ṣe ṣe sí. Tòkunbọ̀ kí ló tún ṣe báyìí. ibi ìgbẹ́ orí báyìí ó kàn sọ ló wá jẹ́. Lọ́ládé Aláta mo ti rí ẹ o àṣírí ẹ tú. ṣé kò ń ṣọ́ mi látàárọ̀ ni kò sí ẹnikẹ́ni tó máa fojú kọ èmi Lọ́ládé Aláta tí ò ní rata lọ́wọ́ mi ọjọ́ tí òjì ọ̀rọ̀ bá fojú kojú ọjọ́ náà lẹ́wà ojú ń bàjẹ́ ọjọ́ tí obìnrin bá fojú kọ̀rọ̀ ọjọ́ náà lọ́rọ̀ ń gbẹ lọ ó yẹ wà rata lọ́wọ́ mi mi ò rata wà rata lọ́wọ́ mi.เดี๋ยว